Ọ̀gá àgbà fún iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí Taoreed Lagbaja ti papòdà. Olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ àlàyé àti ìpolongo Báyọ̀ Ọ̀nànúgà ṣe ẹ̀rí ìṣẹ̀lẹ̀ yìí níbi ọ̀rọ̀ kan tí ó sọ ní òní Ọjọ́rú. Nínú àtẹ̀jáde kan tí àkọlé rẹ̀ jẹ́ ìfiléde ìpapòdà olórí iléeṣẹ́ ológun Lt General Taoreed Abiodun Lagbaja, Ọ̀nànúgà sọ wípé Lagbaja ni ó papòdà ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn tí ó ti fi ìgbà kan wà lórí àárẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, aláṣẹ àti olùdarí ikọ̀ ọmọ ogun, kábàámọ̀ láti kéde ikú Lt General Taoreed Abiodun Lagbaja, ọ̀gá àgbà fún iléeṣẹ́ ológun tí ó jẹ́ ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́ta. Ààrẹ Tinubu bá àwọn ẹbí olóògbé yìí àti àwọn ọmọ ogun orílẹ̀-èdè yìí kẹ́dùn lásìkò ìpọ́njú yìí. Ó ní kí Ọlọ́run bá wọn tẹ Lágbájá sí afẹ́fẹ́ rere, ó sì ṣe àfihàn ipa ribiribi tí ọ̀gá yìí ti kó ní orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti lọ, Lágbájá ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yàn sí ipò ní ọjọ́ 19 oṣù kẹfà ọdún 2023 tí ó sì kó ipa má lè gbàgbé lórí àlééfà. Ó farasin tí ó sì ṣe aláṣẹ ikọ̀ iléeṣẹ́ ológun 73 àti ẹ̀ka iléeṣẹ́ ológun pàtàkì 72. Ààrẹ sọ wípé ó kó ipa ribiribi nínú ètò ààbò bíi Operation Saki ti ìpínlẹ̀ Benue, Lafiya Dole ti ìpínlẹ̀ Borno, Udoka ti gúúsù orílẹ̀-èdè yìí àti Operation Forest Sanity jákèjádò Kaduna àti ìpínlẹ̀ Niger. Rukayat Níyìnlọ́lá ni oníròyìn.